láti lè tètè rí apá kẹrin Kọ́lé Oṣó wò ẹ já subscribe sórí channel yìí o ẹ já like fídíò tí à ń wò lọ́wọ́ yìí ká sì sọ ọ̀kan lára òṣèré tí a fẹ́ràn jùlọ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ má jà sọ nǹkan kan mí o a fẹ́ sọ̀rọ̀ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lásán lónìí ni torí wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n kó igba gudugudu méje yàyà mẹ́fà nínú sinimá Kọ́lé Oṣó ṣẹ̀ṣẹ̀ jáde o ọ̀dà náà tó bá pẹ́ lóòótọ́ lẹ́yìn wo Kọ́lé Oṣó dáadáa o kí lorúkọ wọn gẹ́gẹ́ lójú ayé àtorúkọ tí wọ́n ń jẹ́ nínú sinimá yìí ẹ má gbàgbé láti lè tètè rí apá kẹrin wò táwọn sì sọ fún yín tẹ́fì wò ẹ subscribe sórí channel yìí o ẹ like fídíò tẹ́ ń wò lọ́wọ́ ìkẹsì rí dájú pé ẹ sọ òṣèré tẹ́ fẹ́ràn jù láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí. ohun kan àkọ́kọ́ tẹ́ fẹ́ ká mọ̀ ni pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ fẹ́ sọ̀rọ̀ wọn yìí tẹ́ sì fẹ́ sọ èyí tẹ́ fẹ́ràn jù láàrin wọn yóò já mọ̀ bá ṣe lò wọ́n sí níbi ètò tó ń bọ̀ o torí pé ìfẹ́ yín gangan làwa ń fẹ́ o níta ẹ bá sì fẹ́ làwa náà bá yín fẹ́ ẹ má gbàgbé pé Kọ́lé Oṣó apá àkọ́kọ́ àti ìkejì ti jáde o tó sì jẹ́ pé ń jà rìnrìn lórí atẹ́gùn táwọn èèyàn sì fẹ́ràn rẹ̀ gangan apá kẹta níbi táwọn èèyàn tó wá ẹ̀ṣẹ̀ wò tán ni wọ́n wá ń sọ àwọn oríṣiríṣi ìbéèrè wípé ṣé kìí ṣe pé ńgbà tí Kọ́lé Oṣó bá padà wá tí ò ní padà wá pa ọ̀rẹ́ eléyìí táwọn wòye tí ń bẹ̀wọ́ tí sì tó ń bẹ̀wọ́ busẹ̀ yìí ìkejì Bàbá T ẹ má jà gbàgbé pé Bàbá T kó paribiribi ó sì tún ṣiṣẹ́ dáadáa nínú Kọ́lé Oṣó yìí o àwọn gangan tiẹ̀ tún sọ fún mi pé ṣé kìí ṣe wípé àgbò tó tàdí mẹ́yìn ní Kọ́lé Oṣó ló sì lọ́ọ́ mágbára mú wa ò fún ìtẹ̀lẹ̀ torí wípé àtìrí ìtẹ̀lẹ̀ ó tó jọ bíi méjì mẹ́ta tó ti ṣe díẹ̀ nínú àwọn sinimá tí máa ń ṣe ẹ̀wọ̀n mẹ́jà gbàgbé pé nǹkan àkọ́kọ́ àkọ́kọ́ ṣe ká lè tẹ̀lé rí apá kẹrin sinimá yìí wò ni pé ká subscribe sórí channel yìí o ẹ jẹ́ láìkì fídíò tá ń wò lọ́wọ́ yìí ká sì rí dájú pé aṣọ òṣèré tá fẹ́ràn jù láàrin àwọn mẹ́ẹ̀ta kẹ́lẹ́ fi gbá tiẹ̀ gan jù láàrin àwọn mẹ́ẹ̀ta yìí kẹ́lẹ́ fẹ́ràn jù gangan táwọn mẹ́ẹ̀ta yìí ń ṣe tọ̀wẹ̀ kẹ́yìn náà ti wá rí tẹ́ fẹ́ràn jùlọ láàrin àwọn táwọn mẹ́ẹ̀ta yìí ń ṣe tọ̀wẹ̀ kẹ́yìn sì gba tẹnìkan ju tẹnìkan lọ ẹ jẹ́ ká mọ̀ pé tẹni eléyìí la gbà ju tẹni eléyìí lọ kí ni ẹni àkọ́kọ́ ṣe gangan tẹ́ fẹ́ràn rẹ̀ àbí ṣé kìí ṣe pé ìtẹ̀lẹ̀ lẹ́yìn fẹ́ràn jùlọ kí lẹ fẹ́ràn jùlọ gangan níbi ìtẹ̀lẹ̀ tó ṣe o àti pé ẹ já mọ ohun kankan tó ti ṣe tó sì múnú yín dùn nínú Kọ́lé Oṣó yìí kí lẹ́yìn ń retí bí apá kẹrin gan-an kí lẹ rò pé yóò tún ṣẹ́kù ẹ má jà gbàgbé pé Kọ́lé Oṣó wọn ti pè ó ní gìrìgìrì ìgè ìpè ìjayà kúrò láàrin wọn tí òjò láǹfààní àti lè dúró pẹ̀lú àwọn rẹ̀ lọ títí tí ò lè bá wọn lò gbà pẹ́ lọ títí oògùn ń bẹ o tàbá sọ pé Kọ́lé Oṣó oògùn wà kódà ní parọ́ fúnra wa Bàbá T ìgan kò fún lóògùn bí oògùn rẹ̀ o ṣùgbọ́n tó bá yẹ kẹ́yìn wò pé ó yẹ kó fún Bàbá T lóògùn bí oògùn rẹ̀ ẹ já sọ ní comment section ká sọ pé ó yẹ kí Bàbá T náà ò lóògùn díẹ̀ o torí pé ó dàbí ìpín fẹ̀mí ara rẹ̀ wéwu ni o ẹni máa bá Kọ́lé Oṣó ṣọ̀rẹ́ tóun náà lágbára kan àbí nǹkan kan tó gbójúlé o ẹ wá rí pọ́ńtọ̀ wọn dàbí ẹ̀ pé ó fi náà sórí òrùlé sùn ni o kò sì ní mọ̀gbà tí gbogbo náà wọ́n jó gbogbo òrùlé àti ilé ọ̀hún gàpá wa ta ẹ má jà gbàgbé pé láti tẹ̀wá rí apá kẹrin ti sinimá yìí Kọ́lé Oṣó yìí wò ẹ jẹ́ subscribe sórí channel yìí tàbá subscribe tán ẹ jẹ́ like fídíò tá ń wò lọ́wọ́ yìí ká sì sọ òṣèré tá a fẹ́ràn jù láàrin àwọn mẹ́ẹ̀ta yìí ẹ já sọ àdámọ̀ kan tá a fẹ́ràn jù láàrin àwọn mẹ́ẹ̀ta yìí tó yẹ pé kò sẹ́ni kankan tó lè ṣe láàrin ara wọn ẹ má jà gbàgbé pé òun kálukú lónìí tó yàtọ̀ láàrin ara wọn tí wọ́n sì máa ń ṣe ẹ má jà gbàgbé náà wípé orí ìkànnì yìí láti máa sọ fún wa bí àwọn sinimá kọ̀ọ̀kan bá ṣe rí àwọn bí ó bá dùn ń bẹ̀ àti pé àwọn sinimá tẹ́ bá nílò láti wò ẹ wá má jà gbàgbé pé Kọ́lé Oṣó jẹ́ kan lára wọn o ẹ má tẹ̀lé wọn gbogbo ìgbà ẹ ṣé o.